ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ wọn máa báàkì kámẹ́rà ni. So nírú yẹn mo ti ṣerú ètò yẹn náà nírú yẹn èmi wò wípé àìgbójú ẹ̀ síta yẹn nítorí Yínká béèrè wípé ṣé káwọn gbé ojú ẹ̀ síta ó ní rárá kò tí ì yá. So ẹ mọ̀ pé ẹni tí wọ́n bá fẹ́ ṣe interview fún wọn gbọ́dọ̀ béèrè ẹ̀tọ́ ẹ̀ náà, ẹ̀tọ́ ìjọmọnìyàn náà, ẹ̀tọ́ èèyàn náà wà tẹ́ gbọ́dọ̀ deprive ẹ̀. So ẹ̀tọ́ ẹ̀ tó pé wọ́n má gbójú òun síta yẹn náà ni wọ́n fi wọ̀ ọ́. Àmọ́ ní fífún ẹ̀tọ́ ẹ̀ tó ń fi fún un ní ẹ̀tọ́ ẹ̀ yẹn, àwọn agbófinró ṣẹ́ kò yẹ kó kúrò nínú stúdíò yẹn. ṣáfẹ́ sọ pé àwọn agbófinró Nàìjíríà ò mọ iṣẹ́ wọn tàbí wọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni. Kì í ṣe pé àwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ o, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ o. ẹgbẹ́ yìí náà ti sọ ọlọ́pàá rí. Because yes wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ but nǹkan tẹ́mi sì ń sọ